So at the second location wa báyìí tí í ṣe Òòṣà Ńlá, so one of the tourist attractions tó wà ní ìlú Òfìkì yàtọ̀ sí odò Òfìkì, so ìdí Òòṣà Ńlá la wà báyìí. So ẹ já lọ gbọ́ àwọn kókó tó jẹ́ nípa Òòṣà Ńlá yìí àti bí Òòṣà Ńlá ṣe jẹ́ gangan. ẹni ṣàṣetẹ o Àṣẹ. ẹ ń gbé wọn ga àwọn náà ṣe ìlégbé lẹ́yìn yìí o. Àṣẹ. Gẹ́gẹ́ bí mo ṣe wí nígbà tá a wà ní orí òkè Ọbàtálá, òrìṣà ńlá ni àwọn òòṣà náà fẹ́ẹ́ dàbí táyé kẹ́yìn Pẹ̀lú Ọbàtálá. àtọbàtálá. Níbi wọ́n bá ti ń dárúkọ òrìṣà ńlá wọ́n ń dákọ Ọbàtálá ni, bí wọ́n bá ti ń dákọ Ọbàtálá wọ́n ń dákọ òrìṣà ńlá, nítorí pé ọ̀pọ̀rí kan náà ni wọ́n. Okay. Wọ́n bá ní kéèyàn lọ bọ Ọbàtálá, Bẹ́ẹ̀ni. wọ́n bá ti rí òòṣà ńlá pé òòṣà ńlá pé Ọbàtálá bọ́ ńbẹ̀. Wọ́n bá ní kó lọ bọ òòṣà ńlá, tó bá ti rí Ọbàtálá pè ìbọn níbẹ̀ kò sí èyí tí ò jẹun. Àrà tí mo sọ pé àwọn àlejànú ara òòṣà yẹn máa ń dá tó bá ti mú àwọn tí máa ń mú lọ́hùn tí wọ́n ń ṣe ẹ̀gbin sí ibi ojú odò rẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ibi tá a ti wá dẹ́rọ̀ rẹ̀ ni. Okay. Tá a bá fẹ́ bọ́ lọ́dún ìyá ewúrẹ́ la fi bọ́, ìyá ewúrẹ́ la fi bọ́ tọ̀hún náà. Ìyẹ́ ewúrẹ́. Bẹ́ẹ̀ ni Okay. abo ẹran ẹ̀hún la fi bọ́ náà la sì fi bọ̀ yìí náà. Tí ńgbà wa ń wà ní kéékèèké tá a gbọ́n tá a fi gbọ́n tá a sì fi dàgbà kó tó di pé tọ́ wọ́n fẹ̀sìn ba gbogbo ohun tó dáa jẹ́. Tí òjò bá kọ̀ láì rọ̀ bàbá wa pàgò. Tó bá pàgò kí gbogbo obìnrin tí ń bẹ nù ìlú ìpátá o ẹ pọn mi lọ di Òòṣà Ńlá o. Wọ́n wàá pọn mi wá bẹ́ẹ̀ wọ́n bá pọn mi dé wọ́n máa wá dà sórí páànù yìí. Tómi yẹn bá ti fi ṣàn tó bá gba ibi yìí nígbà tí ó bá fi já ojú kọ́tà òjò dé. Mo fi Ifá mo fi búra mo fàjàgùnmàdé búra gbogbo àwọn ọmọ tó bá jọmọ ní ìlú yìí tó bá ń gbọ́ sùn wọ́n sì máa fẹ̀rí lé ní orí pé bẹ́ẹ̀ lórí wípé ìyàn òjò mú o òjò ọ̀rọ̀ o ìrì ọ̀sẹ̀ o akérèmọdò ń kéǹgbẹ ìràwé àgbàdo tàpé ò lè gbó o ọyẹ ọba wa pé ọyá o ẹ pọn mi lọ dí Òòṣà Ńlá láì mú ọtí láì mú bì wá tí wọ́n bá pọn mi nìwá tí wọ́n bá ti dà á sórí páànù yìí tí omi ni bá ti fi bẹ̀rẹ̀ sí ṣàn tí bá ti ń ṣàn lọ́ngbà tí ọbẹ̀ di ojú kọ́tà yẹn Òjò òde ni. òjò ní láti rọ̀ gbogbo àwọn tó lọ pa mi yẹn òjò ni ó pa wọn lọlé. So Òòṣà Ńlá ó jẹ́ òrìṣà kan gbogbo aṣọ tẹ̀ ń wò yìí Bẹ́ẹ̀ni. ọmọ ni wọ́n wá fi tọrọ. Ọmọ ni wọ́n wá fi tọrọ. Gbogbo aṣọ tẹ̀ ń wò yìí ọmọ ni wọ́n fi tọrọ pé tó o bá fi fún mi lọ́mọ wọ́n sì daṣọ fún ẹ aṣọ funfun alàgbò tó bá ti wá fún wọn lọ́mọ nì wọ́n wàá máa sọ wá aṣọ nígbà àti ìdájọ́ ni kò sí nígbà tí ì ṣe aṣọ tí wọ́n fún un. Òòṣà ẹlẹ́yinjú àánú ni kì í jẹ́ kógun jàdù. Báàrẹ̀ kan bá ń ṣe yẹn tó ń bá fi dáfá pé ọyà ẹ̀ sóúnjẹ Òòṣà alábàáyé ní kẹ́ ẹ lọ sí o tó ń bá ti fi ń dé ohun àwa náà fi ṣàgbéjì ara ni torí ohun tó bá ti fi lọ́jọ́ pé àwọn asọ́tún àwọn asọ́sì àbárí ẹ̀ sóúnjẹ Òòṣà alá ẹ̀ bọ̀ Òòṣà alá ẹ̀ fún mi rẹ̀ fún kọ́mọ lógo Ọlọ́run gbogbo ohun tí bá ti ń ṣẹlẹ̀ yẹn yóò sì dẹ̀rọ̀.